sísọ ọ̀pọ̀ ènìyàn di alainilelori nílùú Ongi ní ìpínlẹ̀ Adamawa. Gẹ́gẹ́ bí àwọn olùgbé agbègbè ọ̀hún ṣe sọ pé ẹ̀kún omi ṣẹlẹ̀ ní Ongi ní ìlú Yola tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Adamawa. Wọ́n sọ pé èyí ni àgbàrá ẹlẹ́ẹ̀kẹta tí ó ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ mẹ́ta ní ìlú Adamawa tó jẹ́ olú ìlú fún ìpínlẹ̀ Yola ní ọjọ́ 27 oṣù keje. Ìṣẹ̀lẹ̀ èyí tó wáyé láìpẹ́ ní àárín gbùngbùn ìlú Ongi jẹ́ ẹlẹ́ẹ̀kejì tó máa ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Ongi láàrin ọ̀sẹ̀ kan lẹ́yìn ẹ̀kún omi tó wáyé tẹ́lẹ̀ ní àdúgbò Duguwaba ní oṣù kẹjọ ọjọ́ kẹfà. Látàrí ọ̀pọ̀lọpọ̀ ìwádìí tí wọ́n jẹ́ kó yé wa pé ní ìrọ̀lẹ́ ọjọ́rú tí ẹ̀kún omi yìí wáyé ó gba ilé, ọkọ̀ àti àwọn nǹkan àlùmọ́ọ́nì ní ìlú Ongi tó jẹ́ ìlú tó gbajúgbajà jù ní ìpínlẹ̀ Adamawa. A tún rí gbọ́ pé kókó ohun tó ṣokùnfà ẹ̀kún omi ọ̀hún ni omi tó ń dà láti orí àpáta sí inú ojúsàn omi eléyìí tó fa àkúnfàya tó fi wá sọ okùnfà omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù. Wọ́n fi kún pé ọ̀pọ̀lọpọ̀ agbègbè ní ìkọlù omi ìhùkọ́bá tó sì sọ ọgọgọ̀rún èèyàn di aláìnílelórí látàrí bó ṣe lé wọn kúrò nílé àti ìdí okòòwò wọn. Àmọ́ a ò rí gbọ́ wípé ìṣẹ̀lẹ̀ yìí ṣekú pa ẹnikẹ́ni títí tó fi di àkókò tí à ń kóròyìn jọ. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti pín ká o kẹ́ ẹ sì bá wa fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimoti ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Adamawa ìkànnì jígí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Adamawa ìkànnì jígí alára. Ìkànnì jígí alára. Jígí alára. Jígí alára. Jígí alára. Ìkànnì jígí alára 24 bàbá gbogbo.